níbo lẹ́yìn wà? Níbo lẹ́yìn ń gbé? Ọmọ ọdún mélòó lẹ́yìn? Abẹ́yìn kò tí ì dáyé ni lọ́jọ́ 28 oṣù kẹrin ọdún 1980. Ìyún the 28th of April 1980 nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ya bo ìlú kan tó ń jẹ́ ìlú Bokolori ní ìpínlẹ̀ Sokoto àtijọ́ tí wọ́n sì fi ẹ̀mí èèyàn tí kò dín ní 400 lives tí wọ́n fi ṣòfò dànù. Bí ẹ bá ń fọkàn bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ, lọ́sẹ̀ tó kọjá la sọ nípa ìtàn gómìnà ìpínlẹ̀ Sokoto alágbádá àkọ́kọ́ ìyún Shehu Kangiwa tó jábọ́ lórí ẹṣin lásìkò tó ń fi ẹṣin ṣeré ìdárayá nínú pápá ìṣeré ńlá kan ní ìlú Kaduna tó sì gba ibẹ̀ kú. Láti kúrò lórí ọ̀rọ̀ Shehu Kangiwa pátápátá, ẹni tó máa fẹ́ ká jẹ́ ká mú ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì tó ṣẹlẹ̀ lásìkò ọkùnrin náà kó tó kú ní ká tún mú wá fún yín o. Ẹ mọ̀ pa sọ lọ́sẹ̀ tó kọjá pé bàbá ń sọ nípa ìpínlẹ̀ Sokoto àtijọ́ lọ́dún 1980 yìí, ìpínlẹ̀ Kebbi àti Zamfara àsìkò yìí inú Sokoto ló wà o. Ibẹ̀ náà sì ti fa àwọn méjèèjì jáde. Ṣá o, ó kù ọdún kan tí gómìnà Shehu Kangiwa yóò jáde láyé, ìyẹn lọ́dún 1980 táwọn wí yìí. Ìní ìdààmú kan máa bá ara àwọn aráàlú Bokolori. Ìdààmú tó bá wọn ni pé kò sí kòtò dáminù. Bí òjò bá rọ̀ báyìí alágbálúgbú omi ni. Bẹ́ẹ̀ lágbára máa ń ṣọṣẹ́ tó máa ń gbé dúkìá àti àwọn èèyàn lọ. Èyí nìkan kọ́ o, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn àgbẹ̀ ìlú pọ̀ ní ìlú Bokolori, omi ìyẹn omíyalé ó tún máa ń ba oko wọn jẹ́ tí yóò gbé omi náà tí yóò gbé àwọn nǹkan oko wọn tí yóò gbé dànù kúrò ní inú oko wọn, èyí tí yóò jẹ́ kí wàhálà àwọn àgbẹ̀ kó já sófo. Gẹ́gẹ́ bá a ṣe sọ yìí pé gómìnà Shehu Kangiwa inú gómìnà tó ń ṣiṣẹ́ jù ní ilẹ̀ Haúsá ńgbà náà tọrọ aráàlú sì jẹ́ lógún. Níṣẹ́ ló máa pe àwọn agbaṣẹ́ṣe, ó béèrè nǹkan tí wọ́n lè ṣe láti tán wàhálà àwọn aráàlú Bokolori. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé kòtò dámínù ńlá tó lè gba omi sínú dáadáa èyí tí wọ́n ń pè ní dam làwọn máa ṣe sí Bokolori. Ṣùgbọ́n o, yóò nílò káwọn lé àwọn èèyàn kúrò níbì kan nítorí pé àwọn yóò nílò láti wó àwọn ilé kan láti ṣe kòtò dámínù ńlá náà. Ṣé ẹ mọ̀ pé bí nǹkan tí ò bá dáa yóò kọ́kọ́ ní títa ríro nínú kó tó di pé yóò padà dọbẹ̀ fáwọn èèyàn, ṣùgbọ́n àwọn ẹ̀dá àkílé ní sùúrù o. Èyí gan inú máa ṣẹlẹ̀ sáwọn aráàlú Bokolori nígbà tí wọ́n sọ fún wọn pé kí wọ́n kúrò lóyún àwọn agbègbè ibi tí wọ́n ti fẹ́ wọlé, ṣùgbọ́n tí wọ́n yarí pé àwọn kò lè kúrò. Wọ́n ti ṣe ìfẹ̀hónú hàn lọ bá gómìnà Shehu Kangiwa. Bẹ́ẹ̀ ni gómìnà náà ni òun yóò rí dájú wípé òun wòye sí ẹ̀dùn ọkàn wọn. Bó ṣe wá di ọjọ́ 28 oṣù kẹrin ọdún 1980 táwọn wí yìí, ní the 28th of April 1980, ìní àwọn ọlọ́pàá náà máa yàbò ìlú Bokolori láti lé àwọn èèyàn kúrò ńbẹ̀ láti lè jẹ́ káwọn agbaṣẹ́ṣe kan wó ilé tí wọ́n fẹ́ wó ńbẹ̀. Níṣẹ̀lẹ̀ àwọn aráàlú Bokolori ni wọ́n máa dojú ìjà ń dákọ̀ àwọn ọlọ́pàá o ní ọjọ́ táwọn wí yìí. Kàkà káwọn ọlọ́pàá fi sùúrù ṣe é kí wọ́n sì yìn tajútajú láti lé àwọn èèyàn, níṣẹ́ náà máa ṣínà bá bo àwọn aráàlú Bokolori kí olójú sì tún ṣẹ. Níṣẹ́ ni ẹ̀mí èèyàn ìlú sọ̀rọ̀ rẹpẹtẹ. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí èèyàn 12 làwọn ọlọ́pàá fi síta pa wọ́n pa, ṣùgbọ́n táwọn aráàlú Bokolori tí wọ́n ka òkú àwọn èèyàn tó kúnlẹ̀ rẹ̀ ní èèyàn 400 ni wọ́n fi ẹ̀mí wọn ṣòfò. Ariwo kékeré kọ́ ló sọ jákèjádò orílẹ̀-èdè lọ́dún táwọn wí yìí. Kódà ìṣẹ̀lẹ̀ mánigbàgbé, ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbè tá a lè gbàgbé ní Nàìjíríà ni o. Lásìkò táwọn wí yìí, ààrẹ Shehu Shagari tó náà wá láti ìpínlẹ̀ Sokoto ló wà nípò ààrẹ o. Kódà gómìnà Shehu Kangiwa náà pariwo síta nígbà tí wọ́n fẹ́ fọ̀rọ̀ náà burúkú ẹ̀ jẹ́. Ó lóun kọ́ lóun rán àwọn ọlọ́pàá o láti lọ́ọ́ máa pa àwọn aráàlú ní ìpakúpa. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba ṣèlérí ìwádìí sí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tí kò lójútùú dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí. Lágbára Olúwa, ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àjọ pàdé ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ní abala yìí, nígbà tí a tún mú ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbè míì tó ti mì orílẹ̀-èdè títí wá sẹ́yìn fún yín. Títí dìgbà náà, àwa láwà yín lábàá o. Ó dàbọ̀.